gbogbo ọmọ Olúyọ̀lé ẹ máa bọ̀ lọ́dọ̀ mi, mo fẹ́ kílé bàbá tó bí yín ní ọmọ Olúyọ̀lé ọmọ Àjòròsùn. Ìbàdàn oníbànísọ̀rí àìní ránni lọ sógun ìjà gbòòrò ní ìjà gbogbo ẹ̀yìn Ìbàdàn. Ẹ̀yin ọmọ Olúyọ̀lé ọmọ Àjòròsùn ọmọ àjẹgbíjẹ̀kra wọn máa fi kára ń fórí mu Ìbàdàn mọ́jàmọ́jà. Bàbá yẹn a fi kára wájú lẹ́rú ọmọ bá sọ̀rùn àgbàlagbà oyè. Ìbàdàn lú òjò ọmọ òkè kan tí ń bẹ nípẹ̀kun òpópó lé. Ìbàdàn lú òjò ìlú Àjàyí, ìlú Ògúnmọ́lá, ìlú Bíkúnlé olódò ògbókẹ lójú ogun ní ọ̀bọ̀kẹ bẹ̀rẹ̀ bí ìjàpálá Bíkúnlé títò òkòkò sáré. Ẹ̀yin lọ́mọ Ìbàdàn tó mèsì ọ̀rọ̀ nílé Olúyọ̀lé, ilé ọmọ àjẹgbíjẹ̀ karùn ọmọ arégúnsí máa délé ọkọ̀ ògbéni wọn ara odò Ògbólúkẹ́. Sọ́bọ́yọké ni wọ́n ò máa rí kéèyàn gbọ̀ngàn òjò láàrọ̀ mi wẹ̀ ilé àrólú. Òní mi òjò ọmọ àrólú owó ọláàrin òjò òyà àdọ́gbọ́n yọ kí òjò jẹ́ kí n rágọ̀ mi rè ìjó mọ́ èjìdá tó rà ọ̀sẹ̀ jẹ́ kí n rágọ̀ gbèrò di omi ìníkẹyìn ọba òróró tí ń bẹ lọ́nà tẹ̀sà. Ọmọ ọ̀rẹ́ pa mí ọ̀rẹ́ là mí ọ̀rẹ́ ní ń gbégbá yùn lájà mo rékété mo gbégbá owó mo gbégbá ọmọ mo gbégbá jíjọ sí ọmọ kémi òjò tọ́ya kàn má ṣe gbé mi fún ọ̀yà nǹkan gúnfẹ́ ìmí òjò tó sà. Ẹ má ṣe gbé mi fún ọ̀yà ẹ̀ ike mi fẹ́ ní kí ara mú ṣe ìyọ́ mi ní kẹ́yìn gẹ́dẹ́. Èékún di mẹ́fà ló gbìn ilé èsè tóbi ní òmàwò para kálódì mẹ́fà ń gbalẹ̀. Kí ni ṣe tóbi ní òmàwò ẹkún ṣe mẹ́fà mo lò gbó wàṣọ egungun bó ṣe lu ká mi lára bí ajere ẹ̀ǹkùlé òpin nígbàlẹ̀ ó ti gbóró sí ó ti gbalẹ̀ ṣẹ̀. Èégún tó bá ti gbòòrò ṣe aṣọ rẹ̀ ajẹ́ kìkì aṣọ láǹpọ̀npọ̀n tó bá ti lọ ti gbalẹ̀ ṣẹ̀ ajẹ́ kìkì aṣọ ìṣà ògbìn ara odò Ògbólúkẹ́. Àní fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ gbẹ̀yìn kan fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ ó sá bàbá rẹ̀ lọ́kọ́ ṣe bẹ́yìn ò ní fọkọ́ kan bàbá ẹ̀yìn ògbìn ara odò Ògbólúkẹ́ ọmọ àrégún sí máa délé ọkọ̀ wọ́n pé ǹbá délé àrólú ǹbá délé àrólú òjò ló pọ̀ ní ọ̀dá o ǹbá délé àrólú. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.